Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Ó ti di gbàgbàgbà, ó ti di gbìgbìgbì o, wọ́n ti padà gẹ́ẹ̀tì bàbá Tinubu. Ṣé bá wọn sọ fún yín wípé àwọn Haúsá wọ́n máa gẹ́ẹ̀tì dádì yín ọmọ olódò dẹ. Àwọn sọ fún yín wípé ẹ má ṣe gbára lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ má gbára lé àwọn tí bàbá yín bá ṣèlú. Ẹ má gbára láwọn supporters club tí wọ́n wà pẹ̀lú bàbá yín ní Nàìjíríà, ẹni àfọ̀kádìṣò. Nísìnyí báyìí àkàrà ti tú sépo, kàsálà ti bọ́ọ̀s, ó ti wá ṣẹlẹ̀. Màá wá wo bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́ ṣe nígbàgbọ́ nínú wọn Nàìjíríà, màá wo ọ̀nà tí ẹ fẹ́ gbé gbà. Ẹ̀yin tá à ń fojoojúmọ́ bá sọ wípé Yorùbá nation ni solution, Yorùbá nation ló lè ṣe. Tẹ́ ẹ bá wọn pariwo nà láì kò sí nǹkan tó jọ. Mo fẹ́ wo bí tẹ́ fẹ́ gbé gbà báyìí sí. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin pátápátá ó ti fárígá. Ó ti kó gbogbo àwọn Fúlàní, ó kó wọn sábẹ́. Tambuwa yarí, Tambuwa lórúkọ ẹ̀. Tambuwa ní kò jọ wípé Tinubu máa lọ 2027 yẹn, ó ní kẹ́ lọ tutù ẹ̀ dànù. Ó dùn mọ́ mi o, ó dùn mọ́ mi yé, ó dùn mọ́ mi o. Ẹ̀yin kan lè máa rò pé ọ̀rọ̀ orí ahọ́n lásán ni. Ẹ̀yin kan lè máa rò wípé àsọdùn lásán ni. Ṣùgbọ́n tó bá délé tán, bí mo ṣe máa wá kọrin náà ni wípé ó dùn mọ́ mi yé, ó dùn mọ́ mi yéye. Tó bá ti ṣẹlẹ̀, tó ti rí bá ṣe fẹ́ kó rí, tí wọ́n dẹ̀ ti ń dánú ẹ̀ báyìí, tó ti gbé kaná tó kú kó jiná, bí mo ṣe máa wá ṣe yẹ̀yẹ́ nì. Tambuwa fárígá, ó ní Tinubu ò lè ṣe lẹ́lẹ́kejì. Ó ní bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀. Ó ní lọ́wọ́lọ́wọ́ tó wù wà báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n máa bá bàbá ìmú nǹkan lẹ̀ 2027, ojú gbogbo wa ló máa ṣe kò ní ṣẹ́yìn wa. Ó ní lọ́wọ́lọ́wọ́ tó wù wà báyìí. Òótọ́ òun jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin o. Òun ò níṣẹ́ kankan tóun ṣe mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ju bí ìrìn àjò 2027 ṣe máa rí. Ẹ wá wo tó wá fi ṣọ́ọ̀kì ẹ̀ fáwọn èèyàn tó jẹ́ káwọn èèyàn fọ́tọ́ fi ya tẹ̀lé. Ó lóun fẹ́ fòpin síyà tó ń jẹ wọ́n ní Nàìjíríà. Àwọn nànàmú, àwọn dìdìríndínrọ́bọ́, gbogbo wọn bá gbà bẹ́ẹ̀. Ó lóun fẹ́ fi òpin sí ìyà tó ń jẹ wọ́n ní Nàìjíríà. Ó lóun fẹ́ fi òpin sí ìyà àti wàhálà tí a wà nínú Nàìjíríà. Ó ní nítorí ẹ̀ òun Dáńgbájíá o, Dáńgbájíá lórúkọ ẹ̀ o. Ẹ lọ gọ́gùn ẹ̀, Dáńgbájíá. Ó ti ṣe gọ́vùnà fún 8 years rí. Lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló wá tún lọ lórí wọn nílé ìgbìmọ̀ aṣòfin. Ó lóun ò níṣẹ́ kankan tóun ṣe mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ju wípé bóun ṣe máa focus ní 2027 yẹn, wípé Tinubu máa lọ yẹn, ó ní everybody lọ tutù ẹ̀ dànù. Ó ní whether you people like it or not. Ó ní kò sí irú géèmù tí ẹ lè mọ́ gbá àfi tẹ́ẹ̀bí òun bá máa lọ sí. Wípé Tinubu máa lọ 2027 yẹn, ó ní kò jọ. It shock me. Ẹ máa kúkú fetí aráyé gbọ́. Ẹ máa ṣe kí ni mo pè é? Ẹ máa fetí aráyé gbọ́. Ẹ bá mi máa share. Ẹ bá mi pín wọ́n gbòòrò ayé. À ń sọ wípé ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ṣé rí ọ̀rọ̀ ìjà tó lọ lọ́wọ́lọ́wọ́ èmi ò bá má dá sí i. Tí ò bá ṣe fídíò bàbá wa Ooni of Ife tí mo rí, òun ló ṣe ká mi lára, ló jẹ́ kí n dá sí i. Because ọ̀rọ̀ ìjà kan lọ̀rọ̀ wa kàn. Ọ̀rọ̀ ìjà kan lọ̀rọ̀ wa kàn. Ṣé rí tá bá wá ṣe ń jà nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀, kò sí bá ṣe ní jà. Tá bá sọ wípé a ní jà rárá, ẹ gbàgbé òṣì. Èmi á sọ òótọ́ fún yín. A máa jà. Ṣùgbọ́n ìjà yìí ò gbọdọ̀ pọ̀. Ṣé lẹ́sẹ̀kẹsẹ̀ tá bá ti jà yẹn, ká jẹ́ kó ṣe kíni, kó tọ́ síbẹ̀, ká dẹ̀ ṣe kíni, ká lè bẹ́ focus sí orí ọ̀rọ̀ bí ìran wa ṣe máa bọ́ lóko ẹrú. Ká padà sí orí bí ìran wa ṣe máa bọ́ lóko ẹrú. Ìjà tí a bá máa bára wa jà, because ìbejì gan tó gbé síkù kan náà, wọ́n bára wọn jà nínú, kì í ṣe ìgbà tó dáyé lọ ti ń jà. Ẹ máa gbọ́ yé, ó gbá mi bí, ó tún ti gbá mi bí. Wọ́n ń jà ní. Wọ́n máa ṣeré ipá. Eré ipá yẹn ṣàìṣàì ló fi bára wọn jà. Ìwọ gbẹ́sẹ̀ jẹ́ ráyè dẹ́sẹ̀ ti tèmi. Ìwọ káì, ìwọ kúrò. Wọ́n máa bára wọn ṣe. Wọ́n dẹ̀ tún máa gbé nínú ìrẹ́pọ̀. Wọ́n á tún jọ wà nínú ikùn yẹn, nínú ayọ̀ àti àlàáfíà. Kò sí bí àṣẹ ní bára wa jà. Ilé ìgbìmọ̀ aṣòfin gan wọ́n bára wọn jà. Paramount wọ́n bára wọn jà. Gbogbo bí ló ti ń jà, kò síbi tí wọ́n ti kíkẹ́ dìyálẹ̀.
kókó gbọ́dọ̀ pọ̀ jù ní òun ló jẹ́ kèmi gan gbé ẹnu mi sọ́rọ̀ ìjà tó lọ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí. Ṣé wá rí gbogbo ọmọ Yorùbá nation, gbogbo ọmọ Odùduwà nation àti Yorùbá nation àti Odùduwà nation ṣọ̀kan náà ni gbogbo ẹ̀ jẹ́, ṣọ̀kan náà ni gbogbo ẹ̀. Mo fẹ́ fi àsìkò yìí bẹ̀rẹ̀, mo fẹ́ fàsìkò yìí rọ̀ wá nítorí tí Fúlàní bá délé nìsín tí bá sọ pé ọmọ Odùduwà nation ní mi ìyọ̀ ní kí Fúlàní fi mí lẹ̀ o, tí bá parọ́ ẹ bá mi kọ sí comment section, ẹ bá mi tẹ top up. Kí Fúlàní délé nìsín kí ni ọmọ Yorùbá nation ní mi o, ìyọ̀ ní kí Fúlàní fi mí sílẹ̀ o. Mo wá jẹ́ ọmọ Yorùbá nation, ìyọ̀ ní kíyà Nàìjíríà kó má affect mi o. Mo jẹ́ ọmọ Odùduwà nation, kò ní kíyà Nàìjíríà kó má kàn mí o. Ló dífá fún wípé ṣọ̀kan náà ni wá, àti Odùduwà nation àti Yorùbá nation àti menstruation àti prostration, Yorùbá nation ṣọ̀kan náà ló parí gbogbo ẹ̀, tó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká mọ̀ wípé lílọ là ń lọ. Àti Odùduwà nation àti Yorùbá nation lílọ là ń lọ. Ẹ má jẹ́ ká tọ́ra wa, lílọ là ń lọ. Ohun tó wà lẹ́sìn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, okay, for example kí tó pílẹ̀ fún wa kí gbogbo wa tó fetí ara wa gbọ́. Ẹ jẹ́ kí n tún sáré sọ ilé láti bí oṣù kan sẹ́yìn. Ìjẹ́ gbọ́ pé Dáńgájíá, bí Dáńgájíá dẹ̀ ló pe rẹ̀, ìjẹ́ gbọ́ wípé òun náà yọwọ́. Ẹ gbọ́ kó sọ̀rọ̀ bó ṣe máa lọ nìyẹn. Tó bá tún fi di next month, ẹ tún gbọ́ wípé èèyàn kan tí ò tiẹ̀ tí sọ̀rọ̀ gágá ní ilẹ̀ Haúsá tóun náà tó ní fọ̀, tó ní èkánná, tó ní ẹnu dáadáa, òun náà tún ti gbórí síta, ó ti wá sọ tiẹ̀. Bó ṣe máa lọ nìyẹn. Tó bá tún máa di ending of this year, tá bá tún ti mú 2026, kọ́ ló jẹ́ kó ṣojú wa ní ayọ̀ àti àlàáfíà. Mò ń sọ ilé ẹ̀ má lọ́wọ́ mi pọ̀jù láti ṣe fikiri, láti máa fi ṣí wa ní iyè, láti máa fi create awareness ni. Ṣebí tó bá tún wá tún fi di 2026 báyìí, tó máa fi di December, ẹ̀ tún gbọ́ wípé alágbára kan tún dìde ní ilẹ̀ Haúsá. Tó bá tún máa tún fi di bí oṣù bíi January, ẹ̀ tún gbọ́ pé alágbára kan tún dìde, tó tún nífọ̀, tó tún lè kọ́nà, tó tún ní ẹnu, ìyẹn náà tún dìde ní ilẹ̀ Fúlàní. Bó ṣe máa lọ nìyẹn títí tó máa fi po 2027 yẹn. Wọ́n po 2027 yẹn aṣọ bíi tẹ́ bá ń gbọ́ pàdé mi ní ìgúnpá, òun ni 2027 yẹn máa jẹ́. Ẹ mú àwọn ọbẹ̀ tó máa ń ṣọ̀ tó yẹ kí tẹ́ bá ti tọ́wọ́, tẹ́ bá ti bù báyìí kẹ́ tó lè gbé sẹ́nu, ó ti débi ẹ máa wá fi àwọn pàdé ẹ̀ ní ìgúnpá. Bó ṣe máa po 2027 ṣọ̀ nìyẹn. Wọ́n á pò aṣọ akọjá bẹ́ẹ̀, kódà á tún kọjá pàdé mi ní ìgúnpá. Ní ohun táwọn pípì tí wọ́n ti kùkù sílẹ̀ fúnra wọn, ní nǹkan tí àwọn pípì tí wọ́n ti ń bára wọn kù, oníkálukú dẹ̀ ló ti ní irinṣẹ́ títí ẹ̀ tó máa lò, oníkálukú ló ti ní àwọn ọmọ ogun títí ẹ̀ tó máa lò. Yorùbá kí la ní? Àní kankan, àní kankan. Ṣé gbogbo àwọn Dáńgájíá, El-Rufai, Àtíkù, kìnìkan, Babangida, gbogbo wọn pátápátá oníkálukú ti ní kúkú tiẹ̀, kúrùkù ti tiẹ̀ tó máa fi ṣiṣẹ́ ní 2027. 2027 yẹn kò dédé gbọ́ wípé àwọn pípù yìí assassin ó lọ kàtọ́mọ́lé, ó pa wọ́n lọ sí mítìnì kan, kíní kan ṣẹlẹ̀. Rí bí wọ́n ṣe máa ṣe iṣẹ́, bó ṣe máa operate ní kó tó di pé election yẹn máa dé. Rí bó ṣe máa sọ ẹ̀mí àwọn innocent people nù. Ẹni tó bá joyè alátẹnujẹ, ẹni tó joyè kó máa tẹ̀lé àwọn olóṣèlú káàkiri, rí bó ṣe máa fi wọ́n kọ́ bọ́dì, bó ṣe máa fi wọ́n kó falẹ̀. Because ojúbọ̀rọ̀ ní gbọmọ lọ́wọ́ èkùrọ́ 2027 yẹn ó máa láòdù gan. Ẹ jẹ́ ká wá gbọ́n tí Dáńgájíá sọ o, kẹ wá wò ó lóun ò ní gbọ́, òun ò ní gbà, ó lóun ò ní iṣẹ́ kankan tóun ṣe ń sìn gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin, ju wípé bí Tinubu ò ṣe ní débẹ̀ 2027, ó ní nǹkan tó wà ní tébù òun nìyẹn tóun ṣiṣẹ́ lé lórí. Ó ní kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe, ó ní because ó ń fi ìyà jẹ àwọn èèyàn. Tó bá wá wò yìí, tó bá ti fún yín ní gúgúrú àtẹ̀pà ní 2026 yìí, kẹrò bóyá Nàìjíríà ti bẹ̀ta, kẹrò bí ó jẹ́ ti dé. Tó bá ti fún yín ní gúgúrú àtẹ̀pà, ṣe ni kẹrò bó jẹ́ ti dé, kẹrò bí Nàìjíríà ti bẹ̀ta. Ẹ jẹ́ fi fóònù mi sí silent kí mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ bá disturb wa. Ṣé ti gbọ́? Now ẹ wá jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Ẹ bá mi share, ẹ bá mi like ètò yìí, mo fẹ́ Elédùmarè bẹ̀ yín. Àsìkò tá wà yìí tẹ́ bá gbọ́, àsìkò jí má sùn, ó léwu tó bá sùn. Àsìkò tó jẹ́ wípé a gbọ́dọ̀ mọ̀ nǹkan tá à ń ṣe ju tàtẹ̀yìn wá lọ. Ṣé ní gbogbo tá ṣe ní 2021,
2022 àti ìmọ̀nú ọdún tá à ń dánwò lásì ni àti ìmọ̀wọ́ àwọn ìjọba bùjẹbùjẹ ìjọba gòláyàtì tá à bá pò òun la ṣe fowó yẹpẹrẹ mú ní 2021 2022 2023 tá a fi débi tá a dé lọ́jọ́ tòní nísìnyí àti ìmọ̀wọ́ àwọn tá à ń bá pò àti ìmọ̀wọ́ àwọn wèrè tí Ọlọ́run kó wa papọ̀ mọ́ àti ìmọ̀wọ́ àwọn olórí burúkú tó gbé kòkó ọbẹ̀ wá síwájú tá a sì fẹ́ gbà lọ́wọ́ wọn ó wá yẹ kí iṣẹ́ wa nísìn kó ju tàtẹ̀yìnwá lọ Yorùbá nation wa àsìkò ìlú yẹ kí gbogbo ọkàn tó ti ṣáko lọ Odùduwà nation Yorùbá nation ṣọ̀ náà ní gbogbo ẹ̀ ó dà pé ṣọ̀ lèmi á máa pè because báyìí àwọn ẹlòmíì wọn kọ sí comment section fún mi sí pé Lady K is Yorùbá nation not Odùduwà nation àwọn ẹlòmíì ní is Odùduwà nation not Yorùbá nation èmi àkókò bá yín sọ di ṣọ̀ bàbá yín sọ di ṣọ̀ so yìí tẹ́ bá ti parí tá bá ti padà gbà tá bá ti padà sọ òun náà ni tèmi ṣáà ní pé kí ìran Yorùbá ti bọ́ lóko ẹrú ìbájẹ́ Odùduwà nation kí ìran Yorùbá bọ́ ìbájẹ́ Yorùbá nation kí ìran Yorùbá bọ́ èyí tó bá ti gbà fún wa náà ni so gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lọ àsìkò yìí ló wáyé kí gbogbo ọmọ ṣọ̀rọ̀ pátápátá ṣọyẹ gan ó lọ lẹ́nu mi láti pè mo gbọ́dọ̀ fi kọ́kọ́ sí ó dà gbogbo ọmọ Odùduwà nation gbogbo ọmọ Odùduwà nation àsìkò yìí gan ló wáyé ká ṣe kíni ká wá tú ṣòkòtò wa so ká wá múra sí ká wá ṣe bí ẹni tó fẹ́ fà á já ó ti yẹ yín ká wá fà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ akọ̀rọ̀ à ń ṣe báyìí nísìnyí ká wá fà á gidi kí gbogbo iṣu ara omi ara ẹ̀jẹ̀ ara kó dìde kó ṣe iṣẹ́ yẹn ká fà á kó já àsìkò tó yẹ wà gógógógó la nídìí ẹ̀ àsìkò tó yẹ kí gbogbo àwọn tó ti ṣáko lọ gbogbo àwọn tí ìrẹ̀wẹ̀sì ọkàn ti mú lọ́rọ̀ Yorùbá nation gbogbo àwọn tó jẹ́ pé torí ìjà lẹ́ni ìjà lọ́la èébú lọ́la ọ̀túnla èébú ni wọ́n ṣe ṣáko lọ kúrò ní Yorùbá nation àsìkò tó yẹ kí gbogbo wọn padà wá lẹ́ni because 2027 ìṣá oh my God ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ wá bá mi ṣe kíni ẹ bá mi pín ètò yìí síta ẹ bá mi ṣe kíni ẹ bá mi jù síta ẹ jẹ́ àjọ gbọ́. tí Tambuwa ní káwọn Haúsá ṣe fún Tinubu yìí ò dáa ìjà orogún kan kò gbọdọ̀ jù báyìí náà lọ àbí kéèyàn sọ pé ìjà àwọn ẹbọra àbí nígbà tí èèyàn bá fẹ́ yẹ àgámọ́ ẹlòmíì nídìí tó sì ń fi orúkọ Ọlọ́run pè é nídìí ó sì dájú pé àwọn aláàfáà pàápàá yóò máa ṣiṣẹ́ lọ bí àrìrà ni ohun tí Aminu Tambuwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn ó ní Tinubu kò ní padà sílé ìjọba ní 2027 ṣe ẹ rántí Aminu Tambuwa dáadáa ṣá olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fọ́dún 4 gómìnà ìpínlẹ̀ Sokoto fọ́dún 8 ẹni tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà báyìí láti 2023 ọkùnrin náà sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì pé kò sí ohun kan tó wà lọ́wọ́ òun báyìí kò sì sí iṣẹ́ kankan tí òun tún gbé dání ju bí Tinubu kò ṣe ní padà wá sílé ìjọba Nàìjíríà lọ́dún 2027 lọ. ó ní kí ẹnikẹ́ni má sọ pé òun ò gbọ́ o kẹ́nìkan má sì sọ pé òun ò mọ̀ gbogbo ọ̀nà pátá lòun yóò fi jà ó sì dájú pé Ọlọ́run yóò fún òun ṣe. ó ní ìjà náà kì í ṣe ti òun nìkan o tí gbogbo ilẹ̀ Haúsá ni bẹ́ẹ̀ ni ti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ òmìnira ni. If we all tap Canadian by Interact Debit, ṣe ti gbọ́ èyí bàbá ìjà tó máa láwùjù. fẹ́ òmìnira ni àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sùn kí Tambuwa tó múra kankan báyìí bóyá ni kì í ṣe pé nǹkan kan wà níbì kan tó gbójúlé àlọ́ ní ojúlówó ìjà tó wà nílẹ̀ báyìí ní lílé Tinubu lọ ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé bí ọkùnrin náà ti ń sọ̀rọ̀ ló ń fi orúkọ Ọlọ́run tì í tó ń sọ pé Ọlọ́run yóò fún òun ṣe òun yóò lé Tinubu lọ. Tambuwa ní ohun tí gbogbo àwọn Haúsá fẹ́ nìyẹn ohun tí àwọn ọmọ Nàìjíríà náà sì fẹ́ ni. kò sí ẹni tí yóò gbà pé ohun tí gbogbo àwọn ọmọ Nàìjíríà fẹ́ nìyí nítorí bí òun ti ń sọ gbogbo ohun tó ń sọ tó ń ṣe wàláì tàláì bẹ́ẹ̀ làwọn míì ń pariwo back to sender tí àwọn míì sì ń pariwo pé oko tá a bá sọ mọ́pẹ́lọpẹ́ ń sọ mọ́ ni gbogbo òjò tí ẹ̀ lúlù bá fà orí ara ẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ orí ẹ̀ náà ni yóò sì dálé. àwọn yìí ní ohun tí Tambuwa wí yẹn kò lè rí bẹ́ẹ̀ wọ́n ní Tinubu ti dàràbà ó fìdí múlẹ̀ ó sì bọ́ lọ́wọ́ afẹ́fẹ́ gbogbo. ohun tó wá ń ya àwọn èèyàn lẹ́nu ni pé nígbà kan lásìkò kan
ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Tinubu ni Tambuwa ń ṣe o. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ní ọdún 2011 Aminu Tambuwa kò jẹ́ kinní kan o. Lóòótọ́ ni wọ́n ti dìbò fún un láti Sokoto tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá. Ṣùgbọ́n níbẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀ mọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ló wà bẹ́ẹ̀ tẹ́nìkan ò gbúrò wọn nígbà tó jẹ́ 300 làwọn tó wà níbẹ̀ tí wọ́n ń ṣòfin. Àmọ́ kinní kan ṣẹlẹ̀ nínú oṣù kẹfà ọdún 2011 ní gẹ́rẹ́ tí Goodluck Jonathan ṣẹ̀ṣẹ̀ di olórí ìjọba Nàìjíríà tuntun. Nígbà náà àwọn ará ilẹ̀ Haúsá kan fẹ́ da ètò tí ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe sílẹ̀ fúnra wọn rú. Ohun tó ti wà nílẹ̀ ni pé bí olórí ìjọba Nàìjíríà bá wá láti gúúsù, igbákejì ẹ̀ yóò wá láti àríwá, olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yóò wá láti àríwá, olórí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré yóò sì wá láti gúúsù. Jonathan ti wá láti south. Namadi Sambo ti ṣe igbákejì ti wá láti north-west. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti mú David Mark láti àárín gbùngbùn ilẹ̀ Haúsá north central. Ó wá kù kí wọ́n mú èèyàn láti south-west gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré, ìyẹn àwọn aṣojúṣòfin. Jonathan mọ̀ pé àwọn ará ilẹ̀ Haúsá kan láti Sokoto kò ní gbàgbọ́ pé àwọn léèyàn tàwọn nínú ìjọba àwọn. Wọ́n rò pé igbákejì ààrẹ Sambo kò lẹ́nu tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni David Mark kì í ṣe Haúsá tààrà, ará Benue ni. Nítorí ẹ̀ ní Jonathan ń ṣe bá Tinubu sọ̀rọ̀. Òun àti bàbá Àkàndé ó sì sọ fún wọn pé èèyàn méjì péré ní ẹgbẹ́ àwọn PDP ní tó kún ojú òṣùwọ̀n fún ipò náà nílẹ̀ Yorùbá o. Murainu Ajíbọ́lá àti Múlíkàtù Àkàndé Adéọlá. Ó ní nínú àwọn méjèèjì Múlíkàtù Adéọlá làwọn lérò láti mú. Òun ni kí wọ́n sì bá àwọn fọwọ́ sí kí àwọn aṣòfin ọmọ ẹgbẹ́ ACN dìbò fún un kó lè wọlé. Tinubu ló ń gbọ́. Àmọ́ Tinubu ti mọ̀ pé àwọn ò ní jẹ́ kí obìnrin náà wọlé. Ohun tí òun àti bàbá Bísí Àkàndé sì pinnu lé lórí nìyẹn. Nítorí bẹ́ẹ̀ nígbà tí àwọn Fẹ́mi Gbàjàbíàmílà wá Aminu Tambuwa jáde bí ọ̀rẹ́ wọn tí yóò gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó sì jẹ́ ohunkóhun tí Tinubu bá fẹ́ ni yóò ṣe. Tìdùnnú ni wọ́n fi gbà á. Ní Tambuwa bá di ọmọlé fáwọn Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò ní ọjọ́ kẹfà oṣù kẹfà ní 2011. Tinubu yí Jonathan lágbòdà ná. Bẹ́ẹ̀ ni wọ́n kọjú Múlíkàtù sóòrùn alẹ́. Nítorí kàkà kí Múlíkà tó jẹ́ ọmọ Yorùbá tí gbogbo ayé sì rí, tí wọ́n rò pé Tinubu yóò tì í lẹ́yìn wọlé, Tambuwa ló wọlé pẹ̀lú agbára àti àtìlẹ́yìn àwọn Tinubu. Ṣé ń gbọ́ ṣe? Àádọ́rùn-ún ìbò péré ni Múlíkàtù ní. Nígbà tí Tambuwa ní 252. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n bínú sí Tinubu nígbà náà nítorí wọ́n mọ̀ pé òun ló wà nídìí ọ̀rọ̀ yìí tó sì fi ipò olórí ilé ìgbìmọ̀ aṣòfin du ọmọ Yorùbá bíi tirẹ̀ tó wá gbé ipò náà lé ọmọ Haúsá tí kò ní oore kan tí yóò ṣe é lọ́wọ́. Bísí Àkàndé kọ sínú ìwé ẹ̀ pé kò sí ohun méjì tó fà á ju ìjà tí àwọn ń bá PDP jà nígbà yẹn lọ. Ó ní gbogbo ọ̀nà pátá tí àwọn bá sì mọ̀ làwọn fi ń gbégi dínà fún ẹgbẹ́ òṣèlú náà. PDP tí àwọn sì ń bá bínú ló jẹ́ kí àwọn kọ ìsí Múlíkàtù Àkàndé Adéọlá tí ìpàdé olórí ilé ìgbìmọ̀ aṣòfin ní 2011. Títí di àsìkò yìí Tinubu kò rí àlàyé míì ṣe jù bẹ́ẹ̀ lọ. Tambuwa sì ṣe dáadáa fún àwọn Tinubu níbẹ̀rẹ̀ o. Kó sì tó di pé Buhari yọjú, Tambuwa ni wọ́n ń fẹ́ gbé kalẹ̀ ní 2015 gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Nígbà náà lòun náà ń pààrà Èkó tó jẹ́ kò sí ohun tí àwọn ìyálọ́jà gbogbo ń ṣe lẹ́kọ̀ọ́ tí Tambuwa ò ní débẹ̀. Bó ti náwó ló nára. Àmọ́ nígbà tí Muhammadu Buhari dé, àwọn Tinubu náà ni wọ́n sọ fún un pé kó lọ ṣe gómìnà ní Sokoto lórúkọ APC lẹ́yìn tó ti darapọ̀ mọ́ wọn. Àmọ́ kì í ṣe ohun tí Tambuwa ń wá nìyẹn. Tambuwa fẹ́ di ààrẹ Nàìjíríà ni. Ó sì dàbí pé àwọn kan ti sọ fún un pé ipò náà yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ dandan. Nídìí èyí bó tiẹ̀ jẹ́ pé wọ́n yàn án gẹ́gẹ́ bí gómìnà Sokoto ní 2015, kìnní náà kò tẹ́ ẹ lọ́rùn tó. Ohun tó sì ti gbọ́ tó ń rò lọ́kàn ni pé wọ́n ní sáà kan ni Buhari fẹ́ lò nílé ìjọba. Nígbà tó hàn pé Buhari kò fẹ́ lo sáà kan o, ó ń múra sáà kejì. Tambuwa ti jà bọ́lẹ̀. Ó ní ẹgbẹ́ tí kò ládéhùn ní APC, ẹgbẹ́ àwọn oníjẹkújẹ. Ohun tó wí nìyẹn nígbà tó sì di ọjọ́ kìíní oṣù
oṣù kẹjọ 2018 Tambuwa sá padà sínú PDP. Tambuwa ò sọ fẹ́ nìkan pé nítorí tí òun fẹ́ du ipò ààrẹ lòun ṣe padà sínú PDP o. Ó ní APC ń hùwà ìbàjẹ́ tó pọ̀ ju ti PDP tí òun kúrò nínú ẹ̀ lọ ni. Àmọ́ oṣù kan lẹ́yìn tó dé, ìyẹn lọ́jọ́ 21 oṣù kẹjọ yìí kan náà, ó gba fọ́ọ̀mù PDP pé òun fẹ́ du ipò ààrẹ. Nígbà tí wọ́n di ìbò abẹ́lé wọn tí Tambuwa kò wọlé, ó sáré padà lọ gba fọ́ọ̀mù tàwọn gómìnà. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó ti fi rọ́pò ara ẹ̀ tẹ́lẹ̀ tó ti fi orúkọ ìyẹn ránṣẹ́ sí àwọn INEC kí àwọn yẹn tó gbọn orúkọ onítọ̀hún yọ ní ọjọ́ 18 oṣù kọkànlá 2018. Láti ìgbà náà ní ìjà òun àtàwọn Tinubu ti bẹ̀rẹ̀. Ẹni tó bá ti rí pé kò ní jẹ́ kí òun du ipò ààrẹ, ìjà burúkú yóò bá jà. Kò sì sí ohun tí kò lè fi bá jà. Ó ṣeṣe tó tún lọ du ipò ààrẹ ní 2022 náà nìyẹn tó gba fọ́ọ̀mù PDP láti díje. Àmọ́ nígbà tí Àtíkù jáde tó bá a sọ̀rọ̀, ó tún padà sáré lọ gba fọ́ọ̀mù ilé ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tó wà báyìí. Àmọ́ gbogbo ohun tó wà lójú ẹ̀ ní láti di ààrẹ Nàìjíríà ní 2027. Òun tó jẹ́ kó sáré lọ sínú ADC rèé. Nínú ADC yìí ló sì ti ní i lọ́kàn pé òun ni wọn yóò padà fà kalẹ̀, òun lòun yóò sì lé Tinubu lọ. Ohun tó wá fa ìbínú òjijì àti èpè báyìí ni pé àwọn EFCC mú Tambuwa ní ọjọ́ 11 oṣù kẹjọ tó kọjá yìí, ó sì lò bí ọjọ́ 2 lọ́dọ̀ wọn ní tìmọ́lé. Lóòótọ́ owó tó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà igba 189 bílíọ̀nù náírà ni wọ́n torí ẹ̀ gbé o, tí wọ́n sì kó ẹ̀rí fún un pé òun ló gba àwọn owó yìí, ó sì gbọ́dọ̀ wá ṣe àlàyé bọ́rọ̀ owó náà ti jẹ́. Síbẹ̀ ohun tí Tambuwa ń wí ni pé àwọn Tinubu lo kinní náà láti fi dẹ́rù bá òun, torí pé òun ṣe ẹgbẹ́ ADC tí òun sì wà nínú àwọn tí wọ́n ń jà pé kí Tinubu yá máa kó ẹrù ẹ̀ kó múra láti fi lé ìjọba sílẹ̀ lọ́dún 2027. Call now and only pay the shipping and handling and processing and importing. Tambuwa kó àwọn èrò jọ nígbà tí wọ́n fi ń sílẹ̀. Bí àwọn ẹlẹ́ṣin ti ń gu ẹṣin níwájú ẹ̀ ní àwọn onímọ́tò ń tẹ̀lé, bẹ́ẹ̀ ni wọ́n sì ń pariwo náà tí wọ́n fi wọ Sokoto lọ. Gbogbo ọ̀rọ̀ tí ọkùnrin náà ń sọ níwájú àwọn èèyàn tiẹ̀ kò sọ̀rọ̀ pé wọ́n mú òun lórí ọ̀rọ̀ owó kan ni o. Ohun tó sà ń tẹnumọ́ ni pé wọ́n mú òun nítorí òun ní kí Tinubu má ṣe sáà kejì ni. Bẹ́ẹ̀ Tinubu ń fìyà jẹ àwọn nílẹ̀ Haúsá. Ariwo tí Tambuwa ń pa títí dòní yìí rèé tó sì ti jáde pé àwọn Haúsá ò ní dìbò fún Tinubu ní 2027, pé gbogbo ohun tó bá gbà lòun yóò fún, gbogbo agbára tí òun bá sì ní lòun yóò lò. Òun yóò sọ fáwọn èèyàn àwọn nílẹ̀ Haúsá pé Tinubu kò lè ṣe wọ́n lóore, kò sí ní oore tí yóò ṣe wọ́n, ó wá láti fìyà jẹ wọ́n lásán ni. Kò sí ẹni tó mọ bí ìlérí tọkùnrin náà ń lé yìí yóò ṣiṣẹ́ tàbí kò ní ṣiṣẹ́ o. Àmọ́ ó dájú pé níbi tí Tinubu fúnra ẹ̀ bá wà àti Bísí Àkàndé pàápàá pẹ̀lú irúfẹ́ mi Gbàjàbíàmílà, wọn yóò máa rántí ohun tí àwọn ṣe ní 2011, yóò sì já wọn nínú jẹ pé ǹjẹ́ bó bá jẹ́ Múlíkátù Àkàndé Adéọlá la gbà láàyè kó ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà ní 2011, ǹjẹ́ òun halẹ̀ jáde báyìí kó máa ní àfi kí Tinubu lọ pé àwọn aráàlú ò gbọdọ̀ dìbò fún un láti ṣe sáà kejì. Àmọ́ ọ̀rọ̀ àwọn olóṣèlú orí ẹni eégún ń lé lọ ó fa lọ́bẹ̀ lánìí, ojúbọ̀rọ̀ ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́ ń dán. Àwọn Tinubu náà yóò ti máa ronú ohun tí wọn yóò ṣe fún Tambuwa, bóun náà ti ń pariwo ohun tó fẹ́ ṣe fún wọn. Nígbà tí àwọn méjèèjì bá sì pàdé ní pápá ìje, tí wọ́n bá mú ìrù ẹkùn tí wọ́n fi lé ajá lọ́wọ́, ẹni tí yóò tẹ̀ yóò fojú hàn láàrin wọn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ tí Aminu Tambuwa ṣẹ̀ṣẹ̀ sọ yìí wò fún Kùdú Àgbáyé fún àṣà àtiṣe. Yes, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Ṣebí ọ̀rọ̀ tó wà nílẹ̀, èmi á fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ká fi ojú wò wípé òkò tó bá sọ mọ́ ọ̀pẹ ní kọ̀pẹ́ kó sọ mọ́ wọn. Gbogbo ohun tí Dáńgbájí Abídágbọ́jú Adé lòun fẹ́ ṣe kọ́ lọ́hun fún ṣe. Ṣé tí wọn ò bá dàrú fúnra wọn lókè lọ́hùn kò lè rọrùn fáwọn àgàn náà nísàlẹ̀ bíi, because tí wọ́n bá jọ wà papọ̀ tí ìfẹ́ jọba láàrin wọn, wọ́n máa jọ fọwọ́sowọ́pọ̀ láti fìyà jẹ wá.
ìyẹn bẹ́ẹ̀. Ẹ̀kejì, ẹ jẹ́ ká tún wá máa sọ fọ́lọ́run wípé gbogbo ohun tí Tinubu ṣe kó gbà. Nígbà tí obìnrin ọmọ Yorùbá tó díje fún olórí ilé ìgbìmọ̀ aṣòfin tí Tinubu kọ̀, tí Tinubu fún Fúlàní ní support, ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé bàbá Ọbásanjọ́ lọ support Yíbò, ṣe ti rí pé gbogbo wọn pátápátá ìkọ̀kan náà ni wọ́n, àṣírí wọn ló tú yìí o. Ṣe ti rí pé ìkan ògbé kan àwọn pípù yóò fẹ́ràn Yorùbá, ara wọn ni wọ́n ṣiṣẹ́ fún. Tí wọ́n bá nífẹ̀ẹ́ Yorùbá ni Ọbásanjọ́ ò ní lọ gbé ọmọ Yíbò wá Obi wípé òun ni kó wá jẹ president. Tí wọ́n bá ṣiṣẹ́ fún àwọn èèyàn ni tí ò ṣe fún ara wọn, Tinubu ò ní support Fúlàní kó fi ọmọ Yorùbá ẹgbẹ́ sílẹ̀. Nítorí Tinubu ti mọ̀ wípé èèyàn tó bá lè wí ní ìbò, ẹ̀yin èèyàn, oh my God, èèyàn tó bá lè wí ní ìbò ilẹ̀ Haúsá kò sọgbọ́n ó máa wí ní president Nàìjíríà. Òun ni Tinubu ṣe lọ sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn Haúsá yẹn àti Dáńgbájíá láti lè make sure wípé ó jẹ olórí ilé ìgbìmọ̀ aṣòfin. Ó wá ṣá ọmọ Yorùbá lẹ́yìn nítorí wọ́n mọ̀ wípé kò sí ìbò kankan táwọn fẹ́ rí gbà lọ́wọ́ títí ẹ̀, kò sí support kankan táwọn fẹ́ rí gbà lọ́wọ́ ẹ̀ nílẹ̀ Yorùbá láti lè jẹ́ kí wọ́n jẹ ààrẹ orílẹ̀-èdè. Ṣé wá rí wípé idà arun ló máa pa arun? Wàláì tàláì, èmi Lady K sọ o, tí àwọn Fúlàní bá pa bàbá Tinubu mi ò ní pity. Tó bá pa bàbá Tinubu bó ṣe pa Abíọ́lá mi ò ní pity. Mi ò dé ní bá wọn ṣe remembrance àyájọ́ ọjọ́ yẹn bí wọ́n ṣe ń ṣe June 12 f'Abíọ́lá. Kàkà bẹ́ẹ̀ màá máa fi ọjọ́ yẹn ṣe àyájọ́ ọjọ́ ọpẹ́ nítorí mo mọ̀ wípé àwọn pípù yìí àwọn ni wọ́n fi ìyà jẹ ìran Yorùbá. Àwọn ni wọ́n fi ìyà jẹ ìran Yorùbá tí wọ́n ò fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn. Màmá máa fi ọjọ́ yẹn ṣe àyájọ́ ọjọ́ ọpẹ́ tí màmá sọ wípé ọjọ́ yẹn ni ìdè tó de ìran Yorùbá já. Ọjọ́ yẹn ni ogun tó ń ja ìran Yorùbá ọjọ́ tó ṣẹ́. Tí wọ́n bá pa Tinubu. Ṣé yọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹgbọ́n tí oníròyìn yẹn sọ. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀. Gbogbo ohun tí Dáńgbájíá sọ, bóyá ohun tó máa ṣe ni, bóyá ohun tí wọn ò ní ṣe ni. Bó ṣe wá pariwo síta yìí sí, àwọn Tinubu campus, àwọn èèyàn náà ti máa gbégbèsè. Ẹ̀yin tẹ́ bá lọ tẹ̀lé olóṣèlú ọlọ́mọ jẹ́ kó fi yín kó falẹ̀, kó má fi ẹ̀mí yín di. Àwọn èèyàn náà máa gbé ìgbésẹ̀ títí wọn, àbí bẹ́ẹ̀ kọ́? Now, àwọn another party táwọn yóò tí gbójú síta tó ń wo bó ṣe ń play game yẹn lọ so that àwọn lè gbọ́ ibi tó máa gbà yọ sí wọn. Nígbà tẹ́lẹ̀ bá yọ sí Tinubu bí tẹ́lẹ̀ yọ sí Tinubu bí tẹ́lẹ̀ yọ sí Tinubu bí báyìí tí wọ́n wá ju Tinubu sáàárín ẹjọ́ ta ló máa padà wéèrè. Tí Tinubu ò dẹ̀ ní sọ́pọ́ọ̀tì Yorùbá tó sọ́lìdì àfi tá bá tọ́ra wa. Yorùbá ò dẹ̀ lè sọ́pọ́ọ̀tì Tinubu, wọn ò lè fún Tinubu ní full support because àárín nǹkan tí Tinubu gbé ṣe fún wa ní ilẹ̀ Yorùbá. Kò sí nǹkan tí wọ́n rí gbé ṣe fún wa ní ilẹ̀ Yorùbá àti tiwa. Nítorí ìdí èyí kò lè rí support tó ní agbára nílẹ̀ Yorùbá. Kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá èyí tí wọ́n ṣe nígbà election tí gbogbo àwọn ìyá arúgbó tó lọ síwájú wọn tí wọ́n di orí ẹ̀mú báyìí tí wọ́n súre fún ìyá Wàsíù Àyìndé náà kọ́nà bá wa fọ̀run kẹ́ màmá náà gbá orí Tinubu mú báyìí àwọn náà rọ̀dù àdúrà sórí ẹ̀. Gbogbo àwọn àgbàgbàgbàgbàgbà àwọn lọ́ba ilẹ̀ Yorùbá wọ́n dìde wọ́n gbá orí Tinubu mú wọ́n ṣàdúrà fún ṣẹ́rí this time around tó bá ṣàdúrà fún èpè lọ́rọ̀ sí lẹ́lẹ́dà because àwọn tó fẹ́ ṣàdúrà yẹn àwọn ọmọ wọn jìyà. Èèyàn wá lè máa ṣe ibi kó máa ṣàdúrà fún kó wá ní kàdúrà yẹn mọ́ òun. Ò dẹ̀ lè máa ṣe ire kó wá ní kó máa ṣe kíni kó máa ṣépè fún ẹ kó wá rò bíyá èpè yẹn ló máa mú ẹ. Ire tó ń ṣe lùwà gbà ohun tí oníkálukú bá ṣe ló máa gbà ló wá túmọ̀ sí wípé Yorùbá nation Odùduwà nation ló going back ní àwọn ọmọ Yorùbá tàtà. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jọ gbárùkù tí, ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Ẹ wò wọ́n sẹ́ni fídíò kan sí mi recent tẹ́ bá rí fídíò yẹn àánú àṣeyé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa nílé bí àwọn èèyàn wa ṣe ń kú bí wọ́n ṣe ń pa wọ́n ní ìpakúpa wọ́n pa wọ́n ní ìfọ́nàfọ́rú ní. Adé ń pariwo kíní láti gbà yìí a ti wà lérí ẹnu pé wọ́n pa wá
kí ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá owó baba Dami tó ló máa jẹ́ kí rí wọn pẹ́ kí ni Májàsọ́lá fi bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation ṣe bí security ni títí wá di èdè ẹlẹ́ni láti 4 to 5 years 4 to 5 years ó tẹ̀ ti dé 5 years torí 2020 ni mo join Yorùbá nation struggle 20 years ni mo 2020 jàre ni mo join Yorùbá nation struggle so ó ti lò kó 5 years báyìí bí ìwà àwọn kan ti ṣe tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó máa Adéyẹmọ dìde wípé sẹ́ ẹ yé pa àwọn èèyàn mi mọ́ a fẹ́ ètò ààbò nílẹ̀ Yorùbá ó ti lé lọ́dún 5 báyìí o àti rẹ̀ jẹ́ àgómìnira kí wá láǹfààní kí ló fi wá lọ́kàn balẹ̀ kí láǹfààní orílẹ̀-èdè tá wà tí ò fi wá lọ́kàn balẹ̀ kí lóhun tó fi wá lọ́kàn balẹ̀ ní ìlú Nàìjíríà kí wá ló dé tó ní kálukú ò lọ nílùú ẹ̀ kẹ́lẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ tí ẹ jẹ́ ká gbìyànjú Yorùbá nation wò lọ ẹ jẹ́ ká gba Odùduwà nation yẹn náà kẹwàá wo bó ṣe máa rí ó dá mi lójú 100% wàhálà bí mi ṣe tí níwèé tí wàá bá gba Odùduwà nation léde máa dé Nàìjíríà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bá dé ilẹ̀ Yorùbá kí mo lọ bú Nàìjíríà lọ yà mí ogun Nàìjíríà ọlọ́ máa jẹ́ rí nǹkan tí máa fi lọ sílùú Nàìjíríà máa ṣe kí ni máa dé ilẹ̀ Yorùbá nítorí pé kí ni ilẹ̀ Yorùbá ilẹ̀ tó máa kún fún wàrà àti fún oyin ni ilẹ̀ tó máa fìyàn lọ́kàn balẹ̀ ni ṣẹ́yẹ́ ẹlòmíì wà ní òyìnbó ayé òbó yes mi ò fi yọ̀ wọ́n mo fi ṣe àkàwé ọ̀rọ̀ ni ẹlòmíì wà ní òyìnbó ìlú òyìnbó ti sú kì í ṣe pé kò lówó lọ́wọ́ o kì í ṣe pé kò ní iṣẹ́ lọ́wọ́ o ṣùgbọ́n ìrìn àjò yẹn ti sú ṣé ìlú òyìnbó tó jẹ́ pé a máa tilẹ̀kùn mórí gbágbágbá ni kò sí wípé àjẹgbé ṣàkíjòkó síwájú ìtàkì ìgbàtẹ́gùn tó bá lọ jòkó síta lásìkò sọ́mà wo wàá kọ́ máa láwọn èèyàn kọ̀ọ̀kan tó máa kọjá wọ́n kọjá gan wọn níwo ibi tó wà ṣùgbọ́n ní Nàìjíríà wọ́n ṣe patí lékejì wàá gbọ́ míúsìkì wàá láwọn tó máa rojọ́ lọ rojọ́ bọ̀ o ò ní fi ló lè wọ́n máa rí àwọn èèyàn lọ́tún lọ́sì inú wa máa dùn ayọ̀ á máa kú owó ni mo wà nínú ṣọ́ọ̀bù sí mo ti gbogbo ilẹ̀kùn yìí gbogbo ẹ̀ ni mo ṣọ́gbọ́n àwọn ẹ̀ ó dìgbà tí àwọn èèyàn bá kọjá tó bá fẹ́ wá rajà tó bá wọlé ìbá tún ní mo ti léyàn tí mo tún sọ̀rọ̀ sí lẹ́yìn yẹn fóònù mi ni a tún fi àwọn kọ́sítọ́mà mi online àwọn kọ́sítọ́mà online àwọn ló máa ń kíìpù mi bízì gbà mí tí mi ò fi kí fínú olè tí bá wà nínú ṣọ́ọ̀bù ṣé tó bá jẹ́ Nàìjíríà ni àtẹni máa rajà àtẹni tó rajà wọ́n máa rán wọlé ní wìtì pẹ̀lú gbogbo tí mo display sínú show glass níta gbogbo tó wà ní showroom yìí ibi showroom mi ni mo jókòó sí yìí àwọn aṣọ wig oríṣiríṣi ni mo ṣe kí ni màá wá tàn kámẹ́rà sí màá fi wọ̀nyí ni mo display sínú showroom inú showroom ni mo wà yìí inú ṣọ́ọ̀bù lélẹ̀ báyìí ṣọ́ọ̀bù lélẹ̀ tó lọ báyìí showroom ni gbogbo bíbáyìí wọ́n á yíjọ́ iye bàyẹ̀ ní bá fẹ́ràn kan ní òwọlé ẹni tó bá fẹ́ràn kan àtúnfi ẹni tó bá jẹ́ pé fẹ́ràn kan bóyá ò ní nǹkan tó fẹ́ tó wá àti wò pé bí yóò bá ní òun ló máa wọlé ìlú òyìnbó kò lè dàbí ìlú wa láyé àti láyé nítorí ìdí èyí àwọn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe Yorùbá nation lógo ibà kìnìún ẹ wá bá mi ra aṣọ ṣẹ́rí gbogbo àwọn aṣọ tó wà lórí áńgà tí mo display fún wa gbogbo àwọn aṣọ yẹn mo ṣe sales wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tán síbẹ̀ o ó sì kú o àwọn aṣọ mi ṣì wà lórí áńgà ní the other side báyìí oh God bless you darling thank you okay and I want to give you something though I don't know maybe you can take it up for me oh sure I do okay should I buy the program okay no problem thank you ẹ má bínú gbogbo aṣọ tó wà nínú áńgà yìí ẹ jọ̀ọ́ mo ṣe sales wọn lọ́wọ́ owó wọn ti já wálẹ̀ dáadáa ó dẹ̀ ṣì pọ̀ dáadáa so èyí tẹ́ bá fẹ́ raṣọ èyí tó bá jẹ́ $80 tẹ́lẹ̀ ó ti di $50 nísìn aṣọ $50 ti wà àwọn aṣọ ńláńlá ni o aṣọ $30 ti wà aṣọ $20 ti wà so mo ṣe sales lọ́wọ́ àwọn aṣọ ní $100 tẹ́lẹ̀ ó ti di $70 free shipping America anybody from America free shipping ìbàjẹ́ aṣọ lẹ́ra ìbàjẹ́ wig lẹ́ra ìbàjẹ́ jewelries ìbàjẹ́ àwọn spiritual items lẹ́bàrà láti America free shipping ní sọ shipping ẹ̀yin tẹ́ bá wà ní Canada nìkan lè máa sọ shipping àtẹ̀yin tẹ́ bá wà ní UK ẹ̀yin tẹ́ wà ní àwọn other country Germany France Italy gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní àwọn ogún bíbẹ̀ yẹn ẹ máa sọ shipping but gbogbo ẹ̀yin tẹ́ wà ní America torí ẹ̀yin lè ń bá mi rajà jọ ẹ surprise mi gbogbo gbà free shipping ni
kúrò mọ̀ pé ẹ máa san shipping kò sí pé mo máa gba shipping lọ́wọ́ yín free shipping ni aṣọ dẹ̀ ti já wálẹ̀ so àwọn aṣọ sales ó lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tí bá fẹ́ rà ìbàjẹ́ tọkùnrin tóbìnrin sales ó lọ lọ́wọ́ bọ́dẹ̀ jẹ́ wíìgì náà ni bọ́dẹ̀ jẹ́ àwọn spiritual items ṣẹ́rí ilé ayé ìkọ́ṣẹ́ dúró wò mo máa ń sọ ní gbogbo ìgbà ẹ dira àgbàlagbà kó dira ọmọdé kó dira ẹ dira fún àwọn ọmọ yín wọ́n láti kékeré ní ìmàlẹ́ ti máa ń kọ́ ọmọ ẹ̀ ní ẹ̀ṣọ́ àti kékeré ní kẹ́ ti ṣe kíni kẹ́ ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn ọmọ yìí jiná kẹ́ máa ṣe wọ́n jiná kẹ́ máa ṣe wọ́n jiná ẹ máa lo àwọn nǹkan ìṣẹ́gun fún wọn àwọn nǹkan àánú àwọn nǹkan òbùkún àwọn nǹkan arọ́bí so that tí wọ́n bá dàgbà kò ní sí pé ọmọ yẹn ó ń ṣiṣẹ́ ó rí ìjákulẹ̀ kò ní sí pé wọ́n kò rí rẹ̀ kò ní sí wípé ó wọ́kọ kò rọ́kọ fẹ́ kò ní sí pé ó wáyàwó kò ríyàwó fẹ́ kò ní sí pé ó wá iṣẹ́ kò ríṣẹ́ ṣe kò ní sí nǹkan burúkú go to Timothy kó lọ wò good so kò ní sí wípé ó wọ́kọ kò rọ́kọ ó wáṣẹ́ kò ríṣẹ́ kò ní sí wípé ọmọ yẹn kò rí ìjákulẹ̀ ṣáni ṣẹ́yẹ́ ó dáa ká máa ṣe kíni ká máa ṣe àjò ẹyẹ yọ àjò ó dáa because ilé ayé yìí ilé ayé tó kún fún oríṣiríṣi tí ènìyàn ò lè kà tán àwọn nǹkan tẹ́nìyàn ò lè fojú rí tó wà nínú ayé tó ń báyọ̀ orí ìrìn àjò ṣẹ́yẹ́ bá ṣe ń sùn bá ṣe ń jí ó ní oríṣiríṣi àwọn ẹ̀mí tó bá wá sùn tó bá wá jí àwọn ẹ̀mí mi ẹ̀mí dáadáa ni àwọn ẹ̀mí mi ẹ̀mí olùdíwọ́ ẹ̀mí olùdènà ẹ̀mí olùfidán bá ṣe sùn tá à ń jí ọ̀tọ̀ oríṣiríṣi ẹ̀mí ló bá wá sùn ló bá wá jí à ń lọ à ń bọ̀ oríṣiríṣi ẹ̀mí ló bá wá rìnrìn àjò ẹ̀mí mi gojú ọ̀nà lèèyàn máa ti pàdé ẹ̀ ẹ̀mí mi inú afẹ́fẹ́ ló máa ti ṣe kíni ló máa ti wọlé wá tó máa báyọ̀ lálejò á wá di wípé ẹni tó ti ń da fún tẹ́lẹ̀ kò da fún mọ́ ẹni tó ti ń ṣe dáadáa kò ṣe dáadáa mọ́ ẹni tó ti ń fà ìlójú ọkùnrin ó dẹni tó kàn kórìíra sí wọn láìfẹ́ máa pé kí ló ṣe bàbá yìí náà ẹni tó jẹ́ pé tó bá rí mi tẹ́lẹ̀ kò lè sùn kò lè wo ó dẹ̀ wá di kíní my dear sister brothers kì í ṣẹjọ́ òun náà ogun ni o ogun ni o ogun ni o ẹlòmíì máa wọ pé ṣé mo lógun ṣá mi ò bá yàn jà mi ò kọjá àyè mi sórí àìkí kọjá àyè ẹyẹ gan làwọn kan fi ń bínú ẹ àìkí kọjá àyè ẹyẹ gan ló ń bí àwọn kan nínú oníṣẹ́ lọ́wọ́ yẹn ìbànújẹ́ ló jẹ́ fún ọ̀tá àwọn kan wà dé we call them monitoring spirits ọmọ ọmọ monitor ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ sísùn jíjí ẹ àwọn ẹlòmíì wà wọ́n ní jígí àwọn àgbà tó máa fi wo ìrìn àjò ayé ẹ̀dá mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ and you will not know wàá máa wò pé àyíyọ dáadáa ni mí mò ń ṣe fálára mò ń ṣe fájẹrò mò ń ṣe fọwọ́ gbolélà iye ò máa ka àwọn ẹni bíi ṣíṣe tí wọ́n ṣe fún wọn yẹn bọ́ tí wọ́n wò pé ó dáa kéèyàn bá ṣàánú àánú tí mò ń ṣe má lè máa fi ṣe òun ló máa bí ẹlòmíì nínú tó bá tún wákọ̀ tó tún ṣe òun ló máa tún fa ogun fún ẹlòmíì ilé ayé yóò balance èèyàn ló máa mọ bó ṣe máa ṣe tó máa fi balance fún òun tó wàá fi ráyé gbé tó wàá fi lè jẹ́ èèyàn tó wàá fi rọ́nà lọ ó kù sí ọwọ́ èèyàn fúnra rẹ̀ so fún ìdí èyí yìí tẹ́ bá need àwọn nǹkan spiritual items tẹ́ lè lò any country tẹ́ bá wà next program wa ti bá máa ṣe inú spiritual study màá tún jókòó sí bí mo ṣe ti tànà màá tún wà ńbẹ̀ ẹ lè rí àwọn spiritual things tání àwọn iṣẹ́ wà lóríṣiríṣi fún iṣẹ́ àwọn àkànṣe iṣẹ́ tó jẹ́ wípé tí ẹ bá lò ó ní orúkọ tí bàbá tó mọ tí ẹ̀mí mímọ́ ẹ máa ní testimony àyọ̀ ẹ máa gbégbá ọpẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ pé tí ẹ bá lò ẹ ńlá láìṣẹ́gun ẹ sun ohun ayọ̀ ẹ sun àlàáfíà ẹlòmíì ẹni tó bá sùn tóun bá jí ara máa ṣe bákanbàkan mi ò ní parọ́ fún yín àwọn ẹ̀mí kan wà tó jẹ́ wípé nígbà tí ẹ̀yin bá sùn lọ́gànjọ́ òun lọ́ máa wá yá bọ́dì yìí òun lọ́ máa fi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ tó máa gùn lọ sí pàdé lánàá country òun lọ́ máa fi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n máa gùn lọ sí ìpàdé àgọ́ ara tí wọ́n wò pé ó ti sùn yẹn àgọ́ ara yẹn òun ni wọ́n fi ṣe ṣíà tí wọ́n jókòó sí tí wọ́n fi ṣiṣẹ́ ibi awádìí pété lóbi bá jí báyìí ara ríro ni àwa máa nà tọ̀tọ̀tọ̀ pé kí ló dé gbogbo ara rò òun lóògùn lánàá kóhun tó sùn òun ò ṣe wàhálà kí ló dé tó ṣe báyìí mélòó àwọn ẹ̀mí kan wà ọ̀gànjọ́ òru làwọn máa operate nígbà tí ènìyàn bá sùn òun ni bíbélì ṣe jẹ́ kó yé wa wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó sì fọ́n èpò sínú àlìkámà ẹ̀ Bible God testify sí mo máa ń sọ wípé Ọlọ́run fẹ́ wa gan ní Africa especially ilẹ̀ Yorùbá tó fi fún wa ní Quran Bíbélì àti ìṣẹ̀ṣe ṣé gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìmọ́lẹ̀ atọ́nà ni wọ́n jẹ́ fún wa tí ẹ bá ń ka Bíbélì dédé tí ẹ ka Bíbélì dédé ẹ máa ní ìmọ̀ nínú Ọlọ́run ẹ máa ní ìmọ̀ nínú ayé ẹ máa ní ìmọ̀ ohun tó ń jẹ́ ayé tí wọ́n fi pe ayé ní ayé
gbogbo ẹni Bible ti bá wa fọ́ tútútú ló ti ṣàlàyé fún wa tí a bá ka Bíbélì dáadáa á tọ́ wa sọ́nà bí a ṣe lè ṣẹ́ ogun bí ipa yóò ṣe ní ká wa. Bíbélì gan confirm ó ní wọ́n lé wa lọ́nà kan wọ́n ṣubú lọ́nà méje. Báwo ló ṣe fẹ́ ṣe tó máa fi ṣubú lọ́nà méje àfi tó bá dira o. Bíbélì tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀ mi ò fẹ́ kí program yìí gùn ó ti ń gùn jù. Ó ní Kírísítẹ́nì má ti sùn gbọ́ bí áńgẹ́lì ẹ ti wí láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra ká lọ́tá yẹn. Ohun rẹ̀ mo wá Canada ń sìn kò sẹ́ni tó mọ lébi lẹ́yìn mi àtàwọn ọmọ mi kò sẹ́ni tó mọ lébi mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́tà. Mo fi ara mi ṣẹ̀sáǹpù ni o. Bíbélì dẹ̀ ní láàrin ọ̀tá ni mo wà láti dọ́ tí mo ti ṣí ṣọ́ọ̀bù mi. Ọmọ Yorùbá ò tí wà bá mi rajà. Tanzania, South Africa, Jamaica, òyìnbó àwọn tó wọ bí wà rajà nìyẹn yàtọ̀ sáwọn customer online nìkan ní Yorùbá. Kí wá ní pé àmì ò lọ́tà ọ̀rọ̀ tí Bíbélì sọ yẹ kò kàn mí nígbà tó sọ wípé láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra. Kí wá ní kò kàn mí kí ní mi ò lọ́tà kò sẹ́ni tó mọ lé mi ò báyọ̀ jà mi ò ṣe. My dear brothers and sisters ẹ má tanra yín ẹ má gọra yín àárín ọ̀tá la wà níwọ̀nba ìgbà tá wà nínú ayé yìí. Níwọ̀nba ìgbà tá ṣe kiri tá wà nínú ayé yìí. Ṣé rí àwọn tí à ń wò pé wọ́n súnmọ́ wa yẹn àbáwọn gógó lọ́tà wa àwọn gógó tún wá kọ́ lọ́tà. Àwọn ọ̀tá kan wà tí a ò lè fi ojú rí wọn tí wọ́n dẹ̀ ti sọra wọn di èpò sínú àlìkámà. Ojú òní tí wà nígbàgbà tí àdúrà gbogbo ẹ̀yin tẹ́ bá nílò àwọn nǹkan spiritual items tí ẹ lè fi ṣẹ́ ogun tí ẹ lè fi dira ẹ ké sí Lady K Ìfẹ́olúwa ó wà available any country má bá yín send there. There are so many things tí mi ò lè sọ lórí social media tó bá jẹ́ fún ìgbéyàwó náà ni àbí láti dá ayé olólùfẹ́ tó ti ṣáko lọ láti pè padà wá gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àníṣe lásán. Bákan náà èyí tí ẹ bá nídìí ògùn diabetes ẹ jẹ́ bá mi ṣìtẹ̀ like sórí program ògùn diabetes tó confirm dáadáa ó wà available ògùn jẹ̀díjẹ̀dí ògùn manpower ògùn high blood pressure ṣẹ́rí lọ́wọ́ báyìí manpower ti tán kúrò ní Canada kò sí mọ́ ní Canada ṣùgbọ́n èyí tẹ́ bá nídìí ẹ̀yin tẹ́ fẹ́ gbádùn ayé yín dáadáa ẹ̀yin tó obìnrin fi yín ṣakọ́ táwọn ọmọ mi ti fi yín ṣakọ́ pé ìwọ tó ti dàgbà tó lè ṣe mọ́ ẹ jẹ́ kó yé wọn wípé màá jọ ẹ lójú ẹ̀yin ṣàwòrán order fún àgùnbùn manpower yẹn kẹ wá rọra gbẹlúra alpha don't worry go yeah thank you tẹ wá rọra gbẹlúra tẹ ṣe kí ni mo pè tẹ rọra gbẹlú bọ́dì ẹ̀yẹ wá gbá mọ́mí ìbò bó dẹ̀ jẹ́ sísà náà ni wọ́n á padà bẹ̀yìn ni pé má bínú mi ní sọ bẹ́ẹ̀ sí ẹ mọ́ nǹkan tó máa sọ nìyẹn. Ṣé wáyé gbogbo èyí dádì tẹ́ ti dàgbà táwọn ọmọ mi dẹ̀ fẹ́ ṣe níṣe wípé èmi ni màá lò ẹ̀ gbóbi ilẹ̀ Gálílì ṣùgbọ́n ẹ ti dàgbà èjì ti ṣe kíni ó ti ń chìtì yín ara mọ́ mi dẹ̀ ṣe kíni ara mọ́ mi ṣe wẹ́ẹ̀tì dáadáa ẹ jọ ẹ̀yin dẹ̀ ọ́dà fún àgùnbùn manpower nílé iṣẹ́ TL Natural Herbal mi ò ní mọ́ ní Canada ṣùgbọ́n màá fún yín ní phone number àwọn tẹ́ bá ti pè mí ẹ lè ọ̀dẹ̀ láti Nàìjíríà ṣẹ́rí tí ẹ bá lò ó mọ́mì gbọ́n ti gbàgbé wípé àgbàlagbà ló ń gbo àwọn ọmọdé lọ́ máa pè wọ́n á béèrè ibi tẹ̀tí ẹ́nájì yẹn wọ́n wá béèrè pé báwo lẹ ṣe tí kìíní wá tún fi le dáadáa padà ẹ mọ̀ pọ́kùnrin mi tó bá ti ń dàgbà ayé ò ní le dáadáa dàbí mọ́ ó máa le òbọ̀ tí kò lè dàbí mọ́ ẹ gbàgbé tí ẹ bá lo àgùnbùn manpower iléeṣẹ́ TL Natural Herbal ó máa le dáadáa dàbí ó máa padà sí tàtẹ̀yìnwá bó ṣe máa rí nìyẹn ẹ̀dẹ̀ máa ṣe kì í ṣe pé mo ṣe ẹ̀kọ́ dẹ̀ títọ́ ṣẹ́rí tẹ́ bá ti lò léèdì ẹ gbàgbé ẹ ṣì máa fi dóbò lọ fọ́sẹ̀ kan náà ẹ má kánjú ẹ má lò mí àfi tẹ́yìn bá wá jẹ́ tó jẹ́ pé látàárọ̀ ṣúlẹ̀ lẹ máa fi dóbò òun ní kẹ́ lò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé ojoojúmọ́ ẹ̀kọ́ máa ń mú ojoojúmọ́ lẹ máa fi dóbò tí ẹ̀kọ́ ti tó lọ́sẹ̀ ó sì máa ṣiṣẹ́ lọ anytime tẹ́ bá ti rí báyìí ara yá máa dìde ní á dẹ̀ máa ṣe kíni a máa confam síbẹ̀ nítorí pé kíni ewé àti egbòogi ni wọ́n fi ṣe ajẹ́bidán tó confam ohun táwọn bàbá wa ti lò láti ìgbà ìwáṣẹ̀ láti ìgbà táláyé ti dáyé àwọn bàbá yẹn wọ́n á dàgbà wọ́n á kóyàwó jọ wọ́n á dẹ̀ máa sáfíìsì gbogbo wọn lẹ́yìn tó bá ṣiṣẹ́ oko àṣe kárakára wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá ṣiṣẹ́ oko tilé wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá ṣe kíni wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá sọ ilẹ̀ tútù wọ́n á wá sọ di gbígbóná nílé kí ni wọ́n lò agúnmọ́nì tó bá loko tó dé wọ́n á bomi sára
wọ́n á jẹun wọ́n á lo àgúnmu wọ́n á sùn tó bá máa jí báyìí egungun máa tún di dọ́bù ni wọ́n á wá bẹ̀rẹ̀ iṣẹ́ á wá di pakuru mọ́kódó dáadáa wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní kódó bo fáàbù tó bá gbo ìkíní títí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ málẹ́ wọ́n á kúrò ìyá rẹ̀ tó bá dọwọ́ dájí wọ́n á gba yàrá ẹlòmíì lọ wọ́n á tún lọ gbọ́ṣẹ̀ tìyẹn náà wò wọ́n á gbó dáadáa tó bá tún gbóyàn tó bá tún jẹ́ pé bí tún nídìí wọ́n á tún wọ yàrá tiẹ̀ lọ bó ṣe ṣe láyé àtijọ́ nìyẹn gbogbo àwọn kiri tó lọ fi bless wa láfíríkà nìyẹn ọ̀làjú ló sọ wá dẹni tó lo ṣọ́ọ̀kì ọ̀làjú ló sọ wá dẹni tó lo tablet all the time and gbogbo àwọn tablet ló máa ní side effect ló máa ń padà ní side effect lára so mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sáwọn product yẹn ẹ pé Lẹ́díkẹ́ Ìfẹ́ Olúwaṣọ ojú òní tìyẹn ẹ dẹ̀ máa gbàgbé láti contact mi láti bá mi rajà ẹ tún introduce business mi ẹ̀yin tẹ́ ti bá mi rajà àti ẹ̀yin tẹ́ ti ra àwọn spiritual items lọ́wọ́ mi tẹ́ ti ríṣì ìyanu Ọlọ́run ẹ má jòyè aládàáni kan jẹ́ tó ìmọ̀ pé kò sẹ́ni tó bá ra spiritual items lọ́wọ́ mi ó máa ní títóbi ìyanu Ọlọ́run ní ṣá mo mọ̀ yẹn so ẹ jọ ẹ̀yin náà tún ṣe kí ni ẹ tún bá mi polongo títóbi Ọlọ́run mi tí mò ń sìn Jésù ọmọ Ọlọ́run ẹ tún bá mi polongo ẹ̀ fún àwọn tó bá wà ní àyíká àti àyídáyé tí wọ́n bá ní àwọn àdójúkọ lónírúurú wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n fọkànbalẹ̀ gbogbo ẹ̀ ló máa di ṣiṣẹ́ àdúrà gbogbo wa dẹ̀gbà lórúkọ Jésù àdébí jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lẹ́díkẹ́ Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tan notification bell yìí ẹ ṣé gan mo dúpẹ́ ire o.